فصيح اللسان ثم سليم wọ́n ló pín bẹ́ẹ̀ ká yìí má gbà kan jẹ́. wọ́n láti rí ọ̀gá Mawlana Sheikh Abdul Salam wọ́n ní owó yìí náà èmi ti ní kíyàwó mi ó da gbogbo pọ́ọ̀pù ọbẹ̀ nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ lé ọlọ́kẹ́mi là ń lọ. ó yà wíìsì àṣọ ìbáyìí. ثم سليم أناني من بين الإنس والجان يا بابا يا ولي بالقرآن قرآن من زماني يا من قولي يا ناني يعز بين الإنسان يا لونة لكل غالي أنت كشيخ جوداني لا سيما ساباني من موسيقى في بياني تنبغي وخيراني وناشري الأداني أنقذك بالقرآن أرابي والرهباني يا ربنا يا ديان طولي يا طالب البيان ما دوامي الأماني بجاي شيخ تجاني كي شيخنا بشيطاني وشر كل زمان بشيخنا مهدي عبد المداني جلاني يا ربي أيد أناني على تجاري وعياني بوازنين وميزاني بسائرين بميداني صلى صلاة الرحمن على رسول العدنان من كان بالبيان ثم تعلم القرآن وعلمي والإخوان وصابرون باللسان وتابعين القرآن وكل ما بالبيان يا صاحب البيان أنت فصيح اللسان ثم سليم جناني من الإنس وجاني. بسم الله الرحمن الرحيم. إلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. وبه نستعين. آمين. أونك يا معين اللهم فهمنا جميع ما لم نفهم. آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين. آمين. وعلى آله وصحابه أجمعين. آمين. آمين. اللهم كبر قدوما بلوندا صلاتي. اللهم كبر قدوما بلوندا صلاتي. pẹ̀lú Sheikh Sulaimana ilé ẹ̀yìn odi. pẹ̀lú Sheikh Sulaimana ilé ẹ̀yìn odi. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. ọlọ́run kágbárí gíga ọmọ pẹ̀lú ìdá sàlátì. pẹ̀lú Sheikh Sulaimana ilé ẹ̀yìn odi. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Alimi ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Bigo
gbàgbọ́ wọn. Abẹ́lẹ́ ní pàtàkì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. oníwìrìdì ní pàtàkì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. tájú ilé adábì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. tájú ìmú mímì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. tóhu ádámà Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá kàmáàlì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá alágbàjì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá aláyé gbàmí Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá àwa olóore Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. òkú náà ṣubú ni ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Ọlọ́run kágbárí gíga ọmọ pẹ̀lú ìdá sàlàtì pẹ̀lú Sohibul ìmọ̀nà ilé wa ẹ̀yìn òdì. Òkú mùsùlùmí Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. tóhu láti lè kábàrà Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. òṣùmọ́nù ẹlẹ́yìnlá Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. mahabubu ní gbogbo fún Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá pọ̀ntà Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá èrùbú Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá amáwí Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. amáwí Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. pọ̀lpàtà Ṣéèkù Yásí Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá lífà Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. àgbárí gẹ̀dẹ́ òmà Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. bàbá mùdírù Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. nílé kéwú Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. apá ní kọ̀rọ̀ Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. apá òjìbára Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. apá àbátúrè Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. àsí gáàsì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. àsímàlì gáàsì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Ọlọ́run kágbárí gíga ọmọ pẹ̀lú ìdá sàlàtì pẹ̀lú Sohibul ìmọ̀nà ilé ẹ̀yìn òdì. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. kíbùlà àsìráàpì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. ṣéhù sásàlì ọmọ sáńbò Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. àmúrù ní jẹ́ẹ̀sì Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Ọlọ́run kágbárí gíga ọmọ pẹ̀lú ìdá sàlàtì pẹ̀lú Sohibul ìmọ̀nà ilé ẹ̀yìn òdì. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́ wọn gbàgbọ́ wọn. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Allah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Allah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Allah, la ilaha illallah, la ilaha illallah. Illallah, la ilaha illallah. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí ajẹ́njẹ tán rẹ̀ kó máa bá nàbí wa Muhammad Sallallahu alayhi wa sallam. asẹ́kùbọ̀ orí àsàlátù gbogbo àwọn ẹni ọlọ́run níye wọn tí a lè kà wọ́n tán nínú wọn làwọn tí wọ́n bí wọn náà àtẹ̀mí nínú wọn làwọn àfa wa nínú ilé yìí ládùúgbò yìí nínú ìlú yìí lápapọ̀ nínú Islam ọlọ́run bá wa yọ́nú sí gbogbo wọn. Àmín. nítorí bí àkókò ti mọ fún wa ó kí ìjòkó àwọn ńláńláńláńláńlá láti
wájú mi níbí bàbá wa Albarisi Adamallahu hayatahu. bí tí wọ́n bá ti sọ̀rọ̀ èmi kì í fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ torí pé àwọn nàkíbù ni wọ́n sọ̀rọ̀ yẹn. Allahu ta'ala anhu. ìmọ̀ ń jẹ́ kí ó tì mí lójú tá a bá pàdé báyìí. ntọ́wá dùn mọ́ mi tẹ̀sẹ̀ náà ni pé àwọn lè jẹ́ kí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ náà lè yàn máa ti síwájú. tágbà ọ̀rọ̀ bá sọ̀rọ̀ tán èyí tó bá wá kù àwọn ọmọ kéwọ́ mọ̀ sá lẹ́yẹ yọ. ọba ẹgbẹ́ mi lẹ́ni kọ́kọ́ sọ̀rọ̀ ni èyí ni ó kà mí la ó kí ìjókòó baba Salati. Adamallahu hayatahu. ọlọ́run níjọ́ bàjẹ́ o. Àmín. baba wa lérúgbó ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Adamallahu hayatahu. afa wa àgbà ní kọ̀rọ̀ ni wọ́n wà pẹ̀lú wọn. Hayatahu. àmọ́ àná ni wọ́n ń bí ó yẹ kẹ́ ẹ dúró níwájú baba Ọlọ́hunkẹ́mi ni tábà ní ẹ jókòó ní sẹ́ yọ̀ǹda kí wọ́n jókòó tọ̀ wọ́n làwọn yọ̀ǹda torí inú àwọn ọmọ tó ń lé ọlọ́kọ̀ yìí èyí tó ṣe páwọn ni wọ́n wá tọrọ rẹ̀ ńbẹ́ńbẹ́ Ọlọ́run kó jẹ́ àrí àfáǹkọ̀rọ̀ pé Àmín. ṣé wà fẹ́fẹ́ Adamallahu ẹ hayatahu. máa bẹ nínú àánú Ọlọ́run Àmín. afáwa alẹ́ arọ́bí Ọlọ́run níjó bàjẹ́ afáwa Sohibul Qur'an ẹ máa bẹ nínú yọ́nú Ọlọ́run Àmín. afáwa alẹ́ adad ẹ máa bẹ nínú yọ́nú Ọlọ́run Àmín. mo wá padà afáwa gbà ní ilé baba Sáré Adamallahu hayatahu. ẹ máa bẹ pẹ̀lú yọ́nú rẹ̀ ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ Àmín. afáwa Muhammadu al-Bushra afáwa Lárí ẹ máa bẹ nínú àánú Ọlọ́run Àmín. àmín. baba ń Bariga Allahu hayatahu. etí baba ń Bariga fi dé lónìí tẹ kó látàná èèyàn mọ̀ pé nǹkan náà wúwo bí òde bá ti rí yọmọ ju ẹni tó lòde lọ́pọ̀lọpọ̀ gbà tó bá fẹ́ dá òde mọ̀ tó fẹ́ dẹ́ni tó lòde mọ̀ àwọn èèyàn tó wá òde rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ rí irú àwọn èèyàn tó bá rí lóde yóò juwe bóde yẹn ṣe jẹ́ ẹ ní ma padà sí ibú. Àmín. àbáwá Umar Kadiri Allahu hayatahu. apàṣẹ gbogbo nǹkan ọkùnrin Ọlọ́run mo fi ókọ bàbá àgbà ni Sheikh Salati mo fi wọn kí yín Sheikh. wọn wá fi ti bàbá àgbà Lágbàjì mo fi tẹ̀lé mo fi ti bàbá àgbà Lágbàdìdòmà mo fi tẹ̀lé mo fi ti Sheikh Adam mo fi tẹ̀lé ẹ ṣe Sheikh fún gbogbo àwọn àgbàlagbà ẹ máa wà nínú ìyọ́nú Ọlọ́run Àmín. ẹni tí ìṣe rẹ̀ bá jọrọ ẹni èèyàn máa bá ṣe afa máa fẹ́ràn baba Arademi púpọ̀ a lè jòkó jọ kan ká má sọ̀rọ̀ yín tàbá wà ní assembly ọ̀dọ̀ afa mọ̀ kò sí àfi tá a bá jòkó tàbá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ a darí sọ́dọ̀ yín afa mọ̀ wà náwó sókè ló ní president ẹ̀ sì sí ń bẹ̀ ìfẹ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ o nítorí ó rí bẹ́ẹ̀ ni pé ìwà fáà mọ̀ pẹ̀lú yín jọra wọn kí ni wà náà ẹ dáṣe eríire ẹ ń kó eríire ran àwọn tí ń bẹ pẹ̀lú yín gbogbo eríire tó bá ṣe táwọn èèyàn bá ti sí ń bẹ eré ibú ni wọ́n padà gbẹ̀yìn rẹ̀ ọba tí ó ṣe yín bẹ́ẹ̀ wọ́n jẹ́ máa padà sí ibú o. Àmín. bàbá wa ṣe wàhálì mi Sheikh. ẹ wí lẹ́ẹ̀kan sí i Sheikh. ẹ wí lẹ́ẹ̀kan sí i Sheikh. ọba mi ni ó ṣe yín bẹ́ẹ̀ lọ́pọ̀ yín lé lọ́yẹ̀ yín sí kése pé ẹ béèrè Ọlọ́run ní ń ta fún yín lára wa yín a wà ní ọ̀dọ̀ àfa gbàmúrágàjì láàárọ̀ àfa àlìkálí ọwọ́ awẹ́kọ̀ bàbá ńgbà tí wọ́n dé ńgbà táwa bẹ́tò lọ bẹ́tò bọ̀ tọ́wọ́ kan wọ́n gbà kéwú bàbá ìmọ̀ọ́mọ́ àgbà wa ní kí àlìkálí ó dìde padà wọ́n wá dá àlìkálí padà síbi orin ìní wọ́n ní tún orin yẹn kọ àlìkálí wa tún kọ bàbá ìmọ̀ọ́mọ́ àgbà tún wá fi tiwọn kún wọ́n tún wá ṣe tàmísù àmọ́díbò bàbá ìmọ̀ọ́mọ́ àgbà tún wá ṣe tàmísù rẹ̀ wọ́n tún wá fi ẹsẹ̀ kan mí kún kése pẹ́yìn lẹ́ni kí wọ́n wí bẹ́ẹ̀ fa ntọ́ba mi fi sí yín lára àwọn àgbàlagbà ni
ọlọ́run níjọ́ bàjẹ́ àmín ó kí afá wa Yasin ẹ mọ̀ bẹ́ẹ̀ nú àánú ọlọ́run afá mi tí wọ́n gbà pẹ̀lú wọn bàbá wa Búbé ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ bàbá wa Òkútagidi ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ afá wa Abikan ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ afá wa Sako ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ afá wa Ọlá aláàánú ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ àfàwà ajẹtùmọ̀bí àwọn elétò gangan nù ni ó ti pè mí tó ẹ̀mẹ́ 20 lónìí pé ẹ má pẹ́ o mo ní ìní pẹ́ mo ní ìgbà òde mi kún ni ọlọ́run níjẹ́ máa padà sí mi àfàwà yára ẹ̀kọ́ àdúró ti ọ̀rọ̀ yín ò ní burú gbogbo elétò pátá mo kì í gbogbo ohun tí ń jẹ́ Arademi family mo kì í gbogbo ohun tí ń jẹ́ Arademi friend mo kì í gbogbo ohun tí ń jẹ́ Arademi society mo kì í mo wá kí gbogbo jẹ̀mọ́ ìfẹ́ kí ṣé kò bá rí sí ẹ̀ kíyàn púpọ̀ tó báyìí eré agbọ́nrin yín mo sì fẹ́ lọ mo kí gbogbo ẹni tó yẹ kí n dákọ tákòókò gbà mí pé àwọn ìyá ìyàwó mo kí yín o ẹsẹ̀ ṣẹ́wù gbogbo tí ń jẹ́ mírètì lápapọ̀ látẹ̀rí eléri ọ̀dọ́ Alhaji wa Jaguma ètò náà ò ní dàrú mọ́ yín lọ́wọ́ salamu alaykum wa rahmatullahi baba alaya mẹ́jọ̀kọ́ alaya Sheikh Kamil alaya ẹ̀dá kò mọ̀ kí n torí ọlọ́run mo wá kí baba wa Arademi ó yẹ kí n kí yín dáadáa àmọ́ kíkí tí n fi kí yín àwọn tó bí yín ni mo fẹ́ fi kí torí pé ọmọ kankan ń dá sẹ́rí rẹ o àwọn tí wọ́n bí lélẹ́rí rẹ wí níbi wáàsí kan láàárọ̀ yìí nílẹ̀ tẹ̀bùtú abákọ̀rọ̀ mbẹ́mbẹ́ mo ní ètò ọlọ́run ni kí bàbá bú kọ́fẹ́ ìyá bú kan wá bí mi lérí bú ètò ọlọ́run ni kí bàbá rẹ kọ́fẹ́ ìyá rẹ kan wá bí mi lérí rẹ Kùránì ló gbé wá fún wa o. الخبيثات بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. bí ọba mi ti ṣètò ayé kalẹ̀ nu pé eléríire méjì kan bíra wọn kan fẹ́ra wọn kan lè bí eléríire eléríibú méjì kí wọ́n fẹ́ra wọn kí wọ́n lè bí eléríibú tí ẹ bá padà wá rí níbì kan táwọn eléríibú méjì bá bí eléríire kì í pọ̀ ọlọ́run fẹ́ yọ nǹkankan nú ẹ̀ ni ọlọ́run fẹ́ ṣàpèjúwe nǹkankan ni tẹ̀wá lè rí pé eléríibú nìyá rẹ̀ eléríibú bàbá rẹ̀ wọ́n dẹ̀ bí mi eléríire irú rẹ̀ kì í pọ̀ torí pé ọba mi fẹ́ yọ àpèjúwe kan fáyé ni bẹ́ẹ̀ náà ni tí eléríire méjì bá bí eléríibú wọn è pọ̀ nú ètò ọlọ́run fẹ́ ṣàpèjúwe kan ni tí èèyàn bá rí bí ẹ ti rí yìí òǹtọ̀hún lè ṣàdúà àmọ́ àfi àwọn tó ṣàdúà ju tiẹ̀ lọ hàn títí wọn ò gbà bẹ́ẹ̀ òǹtọ̀hún lè jẹ́ onígbìyànjú àwọn sọ fún pé ọba àwọn alágbájá láyé níbi ìyànjú ni ayé wọn ò sì dá Allahu Akbar òǹtọ̀hún lè gbọ́n kéré ó pé gan àwọn àfi àwọn èèyàn tẹ́rí wọn pé ju tiẹ̀ lọ pé eré àwọn alágbájá pé ju tiẹ̀ lọ eré wọn gan lọ́padà pé lọ́padà kó bá wọn náà fi dé lẹ́wọ̀n. ó túmọ̀ pé lágbájá jẹ́ bó ti jẹun àwa ni onílàákàyè ni rárá o ó lè ṣàdúrà ni rárá o ó lè gbìyànjú ni rárá o ó jáde ni rárá o ó mọ̀ọ́yàn ni gbogbo ẹ̀kọ́ nǹkan ẹyọ kan ni nǹkan ẹyọ kan òun ni pé ó rí àwọn táníyàn àwọn dàbí ajabde salami la khayra fin nasi
ma lam soha. لا خير في الناس من لم صح نيته ما قصدوا دون إكديس ما بقدان. kí ló dé o ní di gíláàsì ní salami ṣé wàá náà fẹ́ ṣe. لا خير في الناس ìtújú báyìí lọ. من لم صح نيته. àbáwọn ajá náà ti pílánì lónìí ni. لا خير في الناس ma lam soha niyya. من لم صح نيته. ìtí òjò orí ọkàn ọbọ̀rọ̀ ni pé àníyàn àwọn tó bí ọ̀dà tẹ́ntáyé rẹ̀ dá. لا خير في الناس من لم صح نيته. bàbá yẹn pé kò ní bímọ tí ó ṣoríire bàbá wo bàbá tí ọ̀la níyàn rẹ̀ sáwọn ọmọ tó ṣoríire nú ẹbí wọn. لا خير في الناس من لم صح نيته. ẹ sọ fún ìyá yẹn pé kò ní rẹ́rìn lérí ọmọ ìyàwó ìyá tó dáa fọmọ orogún rẹ̀ tí ò rẹ́rìn. لا خير في الناس من لم صح نيته. ما قصدوا دون إكديس ما بقلان. bíkìdí tí bógìdí kò sílẹ̀ mi àwọn tó bí yín kókó gangan nu. tẹ́ ń bá ń wá kí ni ọlọ́run kẹ́mi sà kí ló ọlọ́run kẹ́mi lò ìjọ wo lọ́wọ́ níbo ló bìlọ́ǹgì sí ó bìlọ́ǹgì sára àwọn òbí tí ò ní kìdí tó ò ní adìẹ ọkàn ọmọ ọlọ́mọ ó bìlọ́ǹgì sára àwọn òbí tó ò ní bógìdí tí wọ́n kì í bínú eríire ọmọ ẹnìkan ló fi já sí pé tẹ́yìn bá kí yín nígbà ọgọ́rùn-ún kó kí ìyá tó bí yín àti bàbá nígbà mílíọ̀nù. ọ̀rọ̀ àkọ́kọ́ nù ó ti kọjá bí ìyá rẹ̀ bá jẹ́ lérí ibú tí bàbá rẹ̀ bá jẹ́ lérí ibú lọ́nà méjèèjì yìí ó ti kọjá àmátúnṣe tó lè ní ni pé báwo ni wo ṣe ní báyé àwọn ọmọ tiẹ̀ jẹ́ wọn náà rí pọ́rọ̀ rẹ̀ ò ṣe tó gbogbo bí ló ti dé wọn ò rí ti ń ṣe owó sàn kí ti pa àwọn àjẹ eléyìí ni wọ́n burú tó bẹ́ẹ̀ o àníyàn àwọn tó bí ọ ní ọ̀sẹ̀ tù ntọ́kù tó wọ́n lè ṣe o ti bára rẹ mi tó ti bára rẹ yẹn náà wọ́n lọ́wọ́ á tún àníyàn tara rẹ ṣe kí wọ́n mọ́tò kó bá wọn mọ́ kọ́mọ́ bá wa di ègún ìdílé kó pin látẹ̀rí rẹ̀ àwọn ìyá wa náà àti bàbá wa náà lè ilábì kan tó jó didi ìlàbí kan tó jẹ́ odidi. wọ́n ń jẹ ìdùnnú báyìí wọ́n jẹ ìdùnnú náà báyìí. ń dùn mọ́ wọn pé ọmọ táwa bí irú eríire tọ́pọ̀ tó báyìí tọ́ sí lákòókò tẹ́rìíre wọ́n yìí. lákòókò tẹ́rìíre wọ́n tó báyìí. ọmọ tiwa lélẹ́yìn tọ́ sí. ọmọ tiwa lélẹ́yìn tọ́ sí. àbáwa kọ̀mọ́ndà àwọn ìyá àtàwọn bàbá tẹ́ bá rí wọn nísìn kése pé oúnjẹ tọ́pọ̀ ni wọ́n lè jẹ mọ́. alájọ ọkàn máa kó gbogbo nǹkan sílé fún wọn ni wọn ò ní lè jẹ wọn mọ̀ bí tọrọ ni. ebi ò sì ní pa wọn torí pé tí wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí náà ni dùnnú ọmọ kí wọ́n ń ṣe ara alájì nìkan ni wọ́n ń jẹ lára gbogbo ọmọ eríire kan tí ń ran ẹgbẹ̀rún èèyàn irú eríire yìí a ní ọ̀dà fún wọn náà àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n àtàwọn ọmọ ìyá rẹ̀ sì tún sọ̀tá a ní wọn ò síríọ̀sì wọn ní ò síríọ̀sì ọlọ́run ló síríọ̀sì rẹ̀ ọ̀dà fún ọ bọ̀dá rẹ̀ tún wá àgbà wa tanzí ọwọ́ wa oníyìn tún ṣètò tanzí mi fún yín ó sì dáa fún wọn tó báyìí. bẹ́ẹ̀ lè máa gun mọ́rúwá ni. ayé rẹ̀ ọ̀dà nù o òun fi kún bànújẹ́ fáwọn tó bí ọ̀nù ẹ̀yin ò fi kún bànújẹ́ fún wọn ìdùnnú lẹ̀ fi kún dùnnú ẹ̀ ń jẹ́ káwọn ìyá yẹn mọ̀ pé gbogbo wa tẹ́ bí lélẹ́rìíre bí tí mo fẹ́ kéwìn pẹ̀lú rẹ náà yẹ̀ wò nù o tájọ ń jà pa àbákan náà tá à ń wọṣọ tó dáa tá à ń gun mọ́tò tó dáa tá à ń gbélé tó dáa ṣé gbogbo àwọn ọmọ ìyá wa ni wọ́n ṣe pìrìsẹ́ǹtì gbẹ́gbọ́n mi ni ṣé gbogbo wa làwọn ọmọ ìyá wa ṣe pìrìsẹ́ǹtì pé àbúrò mi ni
ọwọ́ ló ṣe fún wọn ò serious ni wọ́n ṣe tẹ́bọ́lọ́ òun ṣe fún wọn náà bí wọn náà ò tẹ́ serious tó àwọn tó ní wọn ò serious yìí dáyé sí ọ ọba mi tó ṣe báyìí fún yín kò ní jẹ́ máa padà sí ibú o. àmín. bẹ́ẹ̀ bá ti dùn ya nú tó dùn bàbá nú tó dùn àwọn afá rẹ̀ nú ó ti dọ́mọ àlìjánnà. bí wọ́n bá béèrè ní tó ṣe lọ́wọ́ rẹ̀ ẹ̀bọ ni ó yà jẹ́. ẹ̀ bó ti rí táwọn mọ̀lẹ́kọ̀ ọba bí kó ṣe ṣe yìí ẹ̀bọ ni wọ́n fẹ́ bí ń pa rẹ̀ tó bẹ́ẹ̀ pẹ́ kọ̀ sẹ́bọ ń bẹ́ẹ̀ wọ́n fojú fò. ọlọ́nkẹ́mi sì sẹ́bọ. bó ti rí nu bọ́nà abáàsì ń kọ́ àwọn ọmọ ń kéwú lọ́wọ́ ńjọ́ kan kásáré yà síbẹ̀ torí mo rí pé àwọn èèyàn rẹ́rìn sọ̀rọ̀ yẹn bọ́dà abáàsì ń pa àwọn ọmọ ń kéwú lọ́wọ́ ńjọ́ kan ẹ̀rọ ọlọ́run kan wá wọlé ọba àwọn ẹlẹ́sẹ̀ mọ́ kíláàsì tí wọ́n ń kéwú wọ́n ní bọ́dà abáàsì òun fẹ́ béèrè kan ni wọ́n ní kí ni béèrè náà ó ní òun pa ìyàwó òun ó lóun fẹ́ràn ẹ̀ gan òun wá ń sọ kí níbi àfẹ́jù fẹ́ ọwọ́ ara òun lòun fi pa ọwọ́ ní wọ́n bọ́dà abáàsì tóun wá béèrè ni pé sọ́lọ́wọ́n ó fẹ́rí jìun àbọ́lọ́wọ́n ò ní fẹ́rí jìun bọ́nà abáṣe wa ní so níyà láyé ó níyà àwọn ti kú alájàgbà èsì tí bọ́nà abáṣe wí ni pé tó bá wu ọlọ́run ó lè jẹun yá tó bá sì wu ọlọ́run ó lè kẹ́ ọ bọ́nà abáṣe fèsì tán ọba dìde ńlẹ̀ bá wọlé lọ bí n ti wọlé lọ ọ̀kan tó àwọn ọmọ kẹ́wùtẹ́rì rẹ̀ pé ọ lè gbọ́n nìkúnlé ó lè rẹ bùbùnà Abbas wọn ni anakun la èsì tẹ fọ lẹ́ẹ̀kan kò yé wa kò yé ẹni tẹ fọ fún náà ọkàn sọ pé òun gbọ́ ni kò fẹ́ bá yín jù yẹn ni ntọ́ ba yí ọmọ kéwù jẹ́ ni pé ọ̀ ń sọ fún afá rẹ pé ẹ ṣe wíì láàrin àwọn ọmọ kéwù yòókù ò ní síra sọmọ kéwù tó wí láàrin àwọn ọmọ kéwù lání ò ní síra yìí wọ́n tọ́ wá wí fún gbogbo ayé ńkọ́ ọmọ kéwù jàfá rẹ lọ ase pé o ní báàkì àmọ̀ dáadáa ọmọ akẹ́wò bùnà Abbas kò bí ẹ̀kọ́ tí wọ́n fẹ́ yọ ń bí èyí nu kò bí àfà níbèrè yẹn lójú àwọn ọmọ akẹ́wò yòókù àtẹ̀ntọ́ wa béèrè ọlọ́pàdé àfà lẹ́kùnlé ni ó níbèrè yẹn ò yé wa èyí lòun pa ìyàwó òun ẹ wá sọ pé só níyà kí ló kan ìyá rẹ̀ pẹ̀lú pọ́pa ìyàwó bùnà Abbas wa ní Alubarka ètò bẹ́ẹ̀ ni pé tó bá ṣe pé ọkùnrin yẹn sọ pé òun níyà fọ́tíwá tó wọ́n ṣe fún ni pé lọ sẹ́ńtì ó dùn mọ́yà rẹ̀ kíyà rẹ̀ ó rẹ́rìn kíyà rẹ̀ ó ṣàdúrà fọkùn ọ̀là àlùbáríkà tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ pa ẹ̀ṣẹ̀ tó pa ìyàwó rẹ̀ o inú ọlọ́wọ́ ó dùn ọlọ́wọ́ ó sì parẹ́. mo tún wí fún wọn náà lónìí ó gba aburú tó ti ṣe ìní ó ṣe mí o èyí tó ti ṣe tó ṣe ṣiṣẹ́ tí ń bà ọ́ lẹ́rù ni tó ń bíra rẹ̀ pé báwo ló ti yàn tó bá níyà láyé lè dùn wọ́n nú tó bá dùn wọ́n nú tínú wọ́n dùn tó tọ́ ọba mi ò kájú kúrò níbi àṣìṣe o. bọ́nà Abbas ni tó bá ṣe kọ́ sọ pé òun níyà ni yé sọ fún un pé kó lè ṣe rere fún ìyá rẹ̀ kínú ìyá rẹ̀ dùn sí. àmọ́ màá tó wọ́n lóun ò níyà ló jẹ́ ń sọ fún un pé bọ́ bá wu Ọlọ́run ó lè fẹ́ ríjì bọ́ bá wu Ọlọ́run ó lè kẹ́ àwọn ìyá àti bàbá wọn náà lẹ́yìn kẹ́ yìí ẹ wá ń ṣe ní tí ọmọ dùn mọ́ wọn inú tí ọmọ dùn mọ́ wọn lè tẹ̀ ń ṣe yìí torí inú ẹ̀ wọ́n lè ń ṣe yìí ọba tó ṣe bẹ́ẹ̀ fún yín láéláé àti láéláé ìdùnnú lọ́rọ̀ yóò mọ̀ jẹ́. àmín. ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta. àmín 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 ya Allah. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì لإيلاف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo wa ni àwọn ń pé ní ọ̀dọ̀ bàbá Ọlọ́hunkẹ́mi ní gbogbo ìgbà kì í ṣe ìgbà tí wọ́n ń ṣèjọ nìkan nínú ilé wọn kì í gbèrò ọ̀rẹ́ ń bẹ alájọṣe ń bẹ olólùfẹ́ ń bẹ jàmá ń bẹ ìjẹ́ ìkẹ́ Ọlọ́run tọ́lọ́ ń ṣe fún ọ yìí nìkan làwọn á ń wò ní àbá àwọn á ń wo nǹkan mi. afáàmì àtàràtì wọ́n ti sọ̀rọ̀ nísìnyí wọ́n ní èrò gírì ilé àńjọfẹ́
ǹjẹ́ bẹ́ẹ̀ ni kò sábúrú níbi kéèyàn lọlé ẹni tó dáa fún tó bá kù díẹ̀ káàtó téèyàn bá lọ pẹ̀lú àníyàn rí àmọ́ mo fẹ́ kọ́ ẹ pé gbogbo àwa tá a wá bí lónìí àtàwa tá a mọ̀ wá ẹ jẹ́ ká kọ́ ìwà tó dáa tọ́lọ̀ fún àfáàwọ̀ Arádẹ̀mí Amirul Waisin Ajabdu Salami Adabul Fata Adabul Fata mifitahu kulli magaliki bali man ta'addaba yabqa bali man ta'addaba yabqa wala sabikin fukidanu adabi yuhawwinu man lahu ilmu wa yusbihu fi tuhuri kawabiki man kana yarju ayuasimahu liwara falai hatta husinu kun falai hatta husinu khuluqin raikin mo bọ̀lẹ́ kan náà wọ́n jọ pẹ́ adabul fata kìrìfìtà òkun limagaliki. ẹ̀kọ́ tí ọmọ nìyẹn ní òun la sínà tó jẹ́ jù fún nígbèsí ayé. adabul fata kìrìfìtà òkun limagaliki. bẹ́ẹ̀ bá wá bọ̀ pé asínà wo ni ń lọ ní tanzin wọ́n sọ fún pé kó lè lẹ́kọ̀ọ́ bí wọ́n ti gbáyé. adabul fata kìrìfìtà òkun limagaliki. ẹ̀kọ́ bí wọ́n ti lo ayé ọmọ asínà gbogbo ọ̀nà gbogbo ọlẹ́kùn tó tì ní ọmọ sí fún un. bí n tẹ́ ń rí yìí nítorí ọmọ rí bẹ́ẹ̀ lọ fún yín ẹ̀kọ́ ayé di o àti ìtẹríba ó rí pé wọ́n sọ pé Adabul Fata adabul fata mifitahu kulli magaliki. wọ́n sọ pé ogun tó lè sí ọ̀nà tó lè sí tó tì wọ́n sọ pé kéwú adabu ni wọ́n pè wọ́n sọ pé ilimu wọ́n sọ pé kéwú wọ́n sọ pé wé wọ́n sọ pé sẹ́kíkọ́ adabu ni wọ́n pè ẹ̀kọ́ ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ ni wé ọ̀tọ̀ ni sẹ́tìyẹ̀kọ́ ọ̀tọ̀ ni ẹ̀kọ́ dàbí ń lò àwọn kan bẹ tẹ kó tọ́lọ̀ bá ṣe fún yàn èyàn lè rí ayé lò tó jẹ́ pé nǹkan ẹ̀yọ̀ kan ni àwọn kankan bẹ tẹ kó tọ́lọ̀ bá ṣe fún yàn tí ó bá fi kejì kún ayé yìí ò ní tòrò èyàn lè dá owó nìkan fi ṣayé tó o bá lówó tó o bá lẹ́kọ̀ọ́ wọ́n padà dolo sí èyàn ò lè dá ìmọ̀ nìkan fi ṣayé ó ké fúrọ̀yálà yà kéwù làwọn èèyàn kẹta fi ń dẹ̀sìn rú báyìí wọ́n kéwù wọn kò lẹ́kọ̀ọ́ tọ́ba kéwù tó pọ̀ kọ̀ wá sí ẹ̀kọ́ ńbẹ kéwù yẹn náà ni ó sọ ọdọ ọmọ náà níjọ́ tí ṣẹ̀tọ́nù ń bínú tí ń pìtàn fọba tó dáa tí ran Ọlọ́run létí láì gbàgbé tó bá yẹ kó lẹ́kọ̀ọ́ béèyàn ṣe pẹ̀lú ọ̀gá yẹn ni kò ní ṣe bẹ́ẹ̀ kò ní délé rí búdò ni àìlẹ́kọ̀ọ́ ni ló kó bá fi ètò tó bá lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ bá wà lérè yóò yẹ pé ọlọ́ba mi tó dá mi tó tún dẹ́lò mi ṣé mo lẹ́tọ̀ọ́ kí n máa sọ fún pé ọdẹ nìkan bì kan ọdẹ nìkan bì kan sórí ẹnu tiẹ̀ náà ti ń gbó jejejeje lórí social media àwọn ẹ̀kọ́ rẹ ni ò tó tẹ́kọ̀ rẹ bá tó ọmọ èèyàn mọ ibi tẹ́yàn ṣe ẹnu jejeje sí ni kí ló wí àfa yìí dá. adabul fata mifitahu kulli magaliki bali man ta'addaba yabqa awwala sabikin bal man ta'addaba ẹni tó bá lẹ́kọ̀ọ́ tààrà yabqa awwala sabikin nínú ẹbí wọn àkọ́kọ́ eléríire ní ọ̀jẹ̀ nínú yabqa ilé wọn àkọ́kọ́ eléríire ní ọ̀jẹ̀ nínú ìlú wọn àkọ́kọ́ eléríire ní ọ̀jẹ̀ nínú ẹ̀sìn wọn àkọ́kọ́ eléríire ní ọ̀jẹ̀ bí ẹgbẹ̀rún èèyàn pẹ̀lú ẹ̀ bá ń dùn nǹkan òun yóò gbà wájú.
yẹ pé kéwú nìkan lè yan ẹran kankan mọ́ tí ọ̀fẹ́ kọ́ kún. yuhawwinu man lahu ilmun. owó nìkan ló fẹ́ ní kò béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé báwo lèèyàn ṣe fi ẹ̀kọ́ náwó báwo lèèyàn ṣe fi ẹ̀kọ́ lo owó báwo lèèyàn ṣe fi ẹ̀kọ́ jẹ́ olówó ọkàn rẹ pé mo fẹ́ lówó mo sì ti ní mo fẹ́ kéwú mo sì ti ké mo fẹ́ kọ́ṣẹ́ mo sì ti kọ́ mo fẹ́ ṣègbà mo sì ti ṣe tó bá ṣe pé yìí nìkan ni. yuhawwinu man lahu ilmun wa yusbihu fi duhuri kawabiki. yóò bára rẹ̀ ní ẹ̀ǹkùnlé àgọ̀ yóò sì padà bára rẹ̀ lẹ́ǹkùnlé aláìmọ̀ọ́sẹ̀. man kana yarju an yu'asimahu al-wara. Madalla. ma alayhi hatta husnu khulqi raiki. Oníkìní ẹ̀. man kana yarju an yu'asimahu al-wara. Gbogbo ẹni tó bá fẹ́ kí wọ́n pọ́n òun lé makéwú tó ń ké. man kana yarju an yu'asimahu al-wara. Ọbẹ̀ wọn pọ́n lé mọ́ owó tó ní. man kana yarju an yu'asimahu al-wara. Ọbẹ̀ wọn pọ́n lé máwọn tó bí ọ. Ẹlòmíì retí kí wọ́n pọ́n òun lé máwọn tó bí òun. Àmọ́ àìlẹ́kọ̀ọ́ ó jẹ́ wọ́n pín lọ́tọ̀. Wọ́n bu lé bu tiẹ̀ lọ́tọ̀. Wọ́n sì yẹn àwọn tó bí lọ́tọ̀. man kana yarju an yu'asimahu al-wara. Ewu tẹ́lòmíì ké ní fi ń retí àpọ́nlé. Àwọn èèyàn wà á yanrí. Wọ́n wà á pọ́n kéwulé. Àní ọmọ kéwu àmẹ́lẹ́rì ibú lòun. man kana yarju Kéwu ní ọ̀wọ̀ tiẹ̀. Àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ wọ́n ti fún un. Kí ló wí? man kana yarju an yu'asimahu al-wara. Owó lẹ́lòmíì fi ń retí àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn. Àwọn èèyàn ó gbowó lọ́wọ́ rẹ̀. Tó bá kú omi ẹ̀tàn ó sì tún ṣe pèlè. Ó tún máa sọ fún ọ pé kí àwọn wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀. Ó bá yẹ pé torí owó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ó ṣe rí mọ́ èèyàn ni. Ẹlẹ́rìí bú ni bá. Wọ́n dá àwọn ẹ̀mí òwì lójú rẹ̀. Àní aláàjì wà láì torí owó ni. Ẹ̀dá ọ̀sọ́rọ̀ rẹ̀ lẹ́nu yín. Ẹ̀dá bẹ́ẹ̀ kọ́lọ́hún ti ń sọ lára rẹ̀ bó ti fẹ́. Má bọ̀ man kana yarju an yu'asimahu al-wara. gbogbo ń tọ́ bá ní tọ́ bá fẹ́ kí ayé ọpọ́n lé pẹ̀lú ń tó níhun bí ayé ti ń pọ́n bàbá wa Arádẹ̀mí Amirul Waizin táyé ń darí àpọ́nlé sọ́dọ̀ wọn. فعليه حقا حسن خلق رائك. فعليه حقا حسن خلق رائك. من كان يرجو أن يعزمه الورى فعليه حقا حسن خلق رائك. gbogbo ń tó ní tọ́ba mi ṣe fún ọ tọ́ ọ bá fẹ́ ká yọ pọ́n lé pẹ̀lú ẹ̀ ìwà ni ó fi kún tọ́ ọ bá ti níwà mẹ́wàá onílápọ̀nlé tọ́ ọ bá ti níwà mọ́mọ́ onílápọ̀nlé tọ́ ọ bá ti níwà mọ́bíbí onílápọ̀nlé tọ́ ọ bá ti níwà mọ́wọ́ onílápọ̀nlé. bàbá Arádẹ̀mí n tó bí àpọ́nlé yìí fún yín ó sọ̀rọ̀ láti wí bẹ́ẹ̀ àmọ́ bó ti rí nù kí ẹ ṣe pé torí ìmọ̀ tẹ̀ ní o torí pé àwọn èèyàn ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ. nítorí bí àpọ́nlé yìí fún yín kí ẹ ṣe pé torí owó tẹ̀ ní o torí pé àwọn èèyàn lé ìtọ́jú bẹ́ẹ̀ lọ. nítorí bí àpọ́nlé yìí fún yín kì í ṣe pé nítorí pé ẹ rí àwọn èèyàn bí yín o torí pé kálukú náà rẹ̀ ní bí nǹkan ẹyọ kan tó bí jù ní ìwà rí. ìwà kan bẹ lọ́dọ̀ ará Ìlọrin tí ò sí fara lu mi ará Ìlọrin ní ebi ọ̀pá mi ìyó ní ebi ọ̀pá mi ìyó ni ebi ọ̀pá mi kọ̀fẹ́ lè tọrọ lọ́dọ̀ ẹni tí ò dáa ni aláwọ̀ ọ̀láyìn ìyó ni ebi ọ̀pá mi ìyó ni ebi ọ̀pá mi ó nídìí owó àmẹ́ni tó fẹ́ gbà wọ́n mọ̀ pé wọ́n gba owó mábùkù yóò wá ló pé òun kó wọ́n wà báyìí. tí ará Ìlọrin bá ń tẹ̀lé ẹni tó lówó owó nìkan kan ń tẹ̀lé ra rẹ̀ wọ́n tún rí nǹkan mi fi kún ni ẹlòmíì ò ní sóhun ló fún mi lánàá ọ̀dà ńjọ́ tóun náà tí ì ní ta ni ń fún mi ńjọ́ tí ì tí ì mọ̀ ta ni ń fún mi tó
tóun lọ gbá mi débi tí mo báyìí ayin ní jẹ àbùkù mọ́wọ́ òun kò sì fẹ̀mí sí mi lọ́rùn bẹ́ẹ̀ bá fún mi fìlà tí ń sa kọ́ sóun ló fún mi lérí tí mo dé sí o fún mi lóbìn ló ń pera rẹ ní nǹkan sẹ́wọ̀n lọ́ba ń bá sùn ní tí ó sùn tí ó fún un lọ́mọ sẹ́wọ̀n ló fún un dáadáa yìí ọkárí sọ́dọ̀ àwọn èèyàn alálọ́rin ọlọ́run ṣe nǹkan fún wa púpọ̀ tó bù háyà Ìlọrin bù háyà púpọ̀ ìlú tí àfáà kan ò ní gbé àfáà ẹgbẹ́ rẹ̀ níyì kọ́dà bó ní nǹkan yìí ìlú tá a wà yìí ni àfáà ó kéde èmi náà kéde mi wọ́n bá lówó wọn lèmi lónìí ní ni wọ́n bá jẹ́ nǹkan wọ́n lèmi náà jẹ́ ni bí àbá rẹ̀ bá já àfáà sẹ́kẹ̀fẹ̀ rí bàbá tèmi ni ìlú yìí ni wọ́n ti wíru ẹ̀ gbogbo tí wọ́n á já àfáà náà ló sùn jáda fún yìí àwọn tẹ́jọ́ lówó bákan náà tún ní í mọ̀ wọ́n tún wá káwọ́ sókè tó bá sọ̀rọ̀ yín láì sí yín bẹ́ẹ̀ lásàkọ̀ ànásù àkíyàsù. mi àyàmúdàwù àrọ́jùlá mọ́lámíọ́ ìdàwù àṣàrà ìhísàn. àṣàrù ìsánà táwọn èèyàn rí lára yín òun náà ni wà ẹ̀yin lẹ́fẹ́ fún yẹn lówó ẹ̀tàn akúnlẹ̀ ìrírú ẹ̀rí ẹ̀yin lẹ́fẹ́ fún yẹn lówó ó tún akúnlẹ̀ tẹ̀sán ẹ̀pẹ́ yìí lówó ń bẹ lọ́wọ́ yín àwọn èèyàn máa ń dẹnu ókè náwó ni kí wọ́n bá mọ̀ páwọn ni wọ́n lówó ọ̀dọ̀ yín nìkan ni mo ti rẹ́ ní tó fẹ́ náwó tó tún wá tẹ̀ tó tún wá rẹ̀ núlẹ̀ ọlọ́njẹ́ rí i pé bẹ́ẹ̀ni wàláì bàbá ní iná lẹ́ fi ń jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ ẹ fi jọ wàláì bí ìmọ̀ náà ṣe máa ń ṣe nù fẹ́ fún yẹn lówó yóò tún wá tẹ̀ yóò tún máa bẹ̀ pé ẹ dákun ẹ má bínú ẹ sá mọ́lẹ́ jẹ dáadáa ni o fún àwọn èèyàn lówó kí wọ́n máa lè sunkún kẹlẹ́ wọ́n máa pe eléri bú ẹ̀ ń dá mi láàmú ẹ̀yin náà lè wá kan ṣe yọ gbowó yẹn yọ máa lè sunkún pé báwo dùn wọ́n ṣàyẹ wa báyìí ọba tó dá yín bẹ́ẹ̀ mọ́ tún yín dáta burú. àmín. àbíbò ní níṣẹ́jú kan sí i. láàrin ìṣẹ́jú kan sí i. ẹ̀yin ìyàwó tẹ̀ ń lọlé ọkọ. ẹ̀yin ìyàwó tẹ̀ ń lọlé ọkọ. kémi náà yíjú sí yín ní gbólóhùn kan. ní gbólóhùn kan yín náà gbá tí. ó ní fàárìbá àtún àléhìnà ẹ̀ta ni kó ta lọ́fẹ̀ẹ́ wí. fàárìbá àtún àléhìnà ìsáàbùn. ìlànà ìtẹ́lẹ̀ sí dáadáa. ọ̀nùmọ̀ ìṣàtún máàlù ṣàbàbù. Abdulsalami. fàárìbá àtún àléhìnà ìsáàbùn. ẹ̀yin ìyàwó ẹ dákun ẹ tẹ̀lé sọ́dọ̀ àwọn ìyàwó òun tẹ̀lé sí wọn wọ́n rí báwọn là ń bá wí. àwọn dà. fàárìbá àtún àléhìnà ìsáàbùn. ẹ̀yin ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bọ̀ báyìí ẹ máa gbé tí a yín bọ̀ ẹ máa bọ̀ báyìí. naam. olùmọ̀ ìṣàtún máàlù ṣàbàbùn. káyọ̀ lẹ́sìn mi ò tún wí. فأربعة علينا حساب علوم عيشة مال شباب ẹnì kan tó wí. فأربعة علينا حساب علوم عيشة مال شباب فأربعة علينا حساب علوم عيشة مال شباب فأربعة علينا
مال شباب. ẹ̀yin ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta kọ́dà àtẹ̀yìn oníwòlímọ̀ náà ní tí mo fẹ́ sọ fún yín yìí gbólóhùn kan náà ni àmọ́ ẹ gbọ́ wọ̀ ẹ sì gbọ́ yé dáadáa. ìran kan mẹ́rin téèyàn bá ní gbogbo ọmọ tó ń tọ̀hún bá bí ibi ọba ti lọ́kọ wọ́n ṣèdánwò fún pé ṣé bí bàbá rẹ̀ ní kinní yìí. kí là kọ́kọ́ bẹ́ẹ̀ bá jọ máa fà á tí wọ́n ń lọ ilé ọkọ bẹ́ẹ̀ ti ń lọ yìí bẹ́ẹ̀ bá sì wà wù wọ́n sọ pé ṣé bí àfà tó kọjá yé kọjọ́rùn ni bàbá rẹ̀ ṣé báwọn tí máa ṣe ni ṣé bẹ́ẹ̀ lẹ́hà ni ìyá rẹ̀ ṣé bẹ́ẹ̀ tí máa ṣe ni ṣé bẹ́ẹ̀ ẹnu ara àlẹ́ orin kọ̀ pé èèyàn ni bàbá yín nídìí mímọ̀ nídìí ẹ̀sìn ẹ̀yin ṣé wọ́n ń ṣe báyìí ìwà àṣẹbọ́ máa fà nìyín láburú ẹ má wù tẹ́ bá délé ọkọ o ẹ má jẹ́ wọn fi ọ̀rọ̀ tí èsè ti bàbá Arádẹ̀mí ránṣẹ́ sí wọn lára yín. àyíṣàtún. gbogbo ẹni ayé bá rọrùn fún tọ́wá bímọ tó lọlé ọkọ bẹ́ẹ̀ ti ń lọlé ọkọ yìí inú ẹni ayé rọrùn fún náà lọ́rọ̀ ń tẹ bàbá Arádẹ̀mí. àyíṣàtún. bọ́bá délé ọkọ tọ́ba sì wà wù tó sì rìnrìn tó sì aṣọwọ̀ wọ́n wà ní bára bí ayé ṣe rọrùn fún bàbá yín tó kò fi ràn yín ni. àyíṣàtún. ayé bàbá yín dáa kí ló dé táyé ọkọ yín burú báyìí. àyíṣàtún. irú wa bẹ́ẹ̀ mọ̀jẹ̀ ń lọ púpọ̀ lérí ẹ̀ irú wa bẹ́ẹ̀ tí wọ́n fi sọ pé báyé ṣe dáa fún bàbá yín tó yìí báwo la ti wá rẹ́yìn yìí ìdákẹ́ ẹ mọ̀jẹ̀ wọn bá a lọ́wọ́ yín ẹ mọ̀jẹ̀ wọn fi ọ̀rọ̀ bú ránṣẹ́ sí bàbá Arádẹ̀mí látara yín. ẹlẹ́kẹta nù gbogbo bàbá ìyàwó tọ́lọ́mbà kẹ́ tó lówó ọ̀tọ̀ ní káyé ọ̀dẹ̀rùn fún yàn ọ̀tọ̀ ní kéèyàn olówó gangan ìgbésí ayé lè rọrùn fún yàn tí èsì ìṣòlówó gbogbo wa yìí ìgbésí ayé dẹrùn fáwọn ní àlò àìṣòlówó ó ti rí nù àìṣòlówó àmọ́ ìgbésí ayé dẹrùn fún yàn tó bá ti ṣe pé ọ̀tọ̀rọ̀ kó tó rí oúnjẹ àárọ̀ jẹ tọ̀sán jẹ talẹ́ jẹ tó sì ní aṣọ kan tó lè wọ̀ tó bá bọ́ kàn lẹ̀ ayé ti dẹrùn fún ọ àmọ́ ò tí ì dolówó torí pé wo ò tí ì lè fún yàn táwọn èèyàn bá wá bọ̀ ọ́ sọ pé àyè rákọ̀ ẹ̀ mọ́ bínú ìní ni dédé ní tèmi náà jẹ́ mo ní tó ayé ti dẹrùn fún ọ ò lè dẹ́ fẹ́ lómi àmọ́ ayé ti dẹrùn fẹ́yìn ẹ̀ tún ń dẹ̀ fáwọn míì. mọ́ọ̀lùn gbogbo ẹni ayé bá dẹrùn fún tí ń tún ń dẹ tẹlómi òun ló lówó owó ti dọ́wọ́ ẹ̀ ìran mẹ́ta tún wà láwọn náà pín sí ọ̀tọ̀ ló lówó ọ̀tọ̀ ní náwó ọ̀tọ̀ ní afowósànù. àwọn èèyàn lówó tí wọn ò lè ná àwọn èèyàn náwó tí wọn ò fowó sànù. mẹ́tẹ̀ẹ̀ta ló pé sára yín ẹ lówó ẹ lè náwó ẹ lè fowó sànù. ìwà tí ọmọ wá wù nílé ọkọ tí wọn máa wá sọ pé ṣe wọlówó ń bàbá rẹ ọba máa ná báyìí ṣe yọ dà fóun bàbá rẹ ọba máa ṣe báyìí sóhun odò lówó ìwà bẹ́ẹ̀ ẹ má jẹ́ wọn rí lára yín o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ wọn bá lẹ́nu yín yanni ẹ má ṣe dúkìá àwọn ọkọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má ṣe dúkìá àwọn ọkọ yín lófò ẹ bu àṣírí wọn kẹ wá bu àṣírí tí wọ́n ní mọ́ wọn la kọ́mọ wa ní kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ bàbá wọn jẹ́yàn bàbá wọn lówó wọn kọ́ wọn gbé kàyékù wa. sábàbù olúmọ ìṣàtọ̀ mọ́lò sábàbù. bẹ́ẹ̀ bá wọn lọ ilé ọkọ bẹ́ẹ̀ ti ń lọ yìí tó
tó nírú bàbá Arádẹ̀mí tí bàbá Arádẹ̀mí náà tún ní bàbá tó tún níyà Allah tọ́ba wá sí wà wúlé ọkọ wọn ò ní sẹ́bẹ̀ lágbàńlé ṣáàbù ni sẹ́bẹ̀ lágbàńlé àwọn tó bí yín ọba kọ yín àwọn tó bí àwọn ọkọ yín ni ẹ̀rẹ́kọ̀ ni ẹ̀rẹ́kọ̀ pé ni ìwà tí wọ́n fi sọ fún ọmọbìnrin pé ọ̀lẹ́kọ̀ ni ọ̀làgbàńlé ni tọkọ fi wá sọ wọn pé lèfi mi díwọ̀n dáadé ẹ̀ yóò níbi tó bá dé káti ẹ̀ sọ pé rí ọkọ náà pé gbogbo ọkùnrin tó ọmọ sọ bẹ́ẹ̀ fáwọn ìyàwó rẹ̀ pé òfin mi díwọ̀n àwọn tó bí ọ ọ̀sẹ̀ sófin Islam ọ̀sẹ̀ sí òfin bí Islam ṣe fẹ́ ká sí àwọn àna wa ó ti ta ẹnu bẹ́ni tó sànù rẹ nu yọpẹ́ kó tó rà lánàá mi ẹ má béèrè bẹ́ẹ̀ ẹ má fi wà béèrè bẹ́ẹ̀ bàbá yín nímọ̀ wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni bàbá yín lo ìsẹ̀mí rẹ̀ wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni bàbá yín lówó wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni bàbá yín dàgbà wọn tún ní àgbà wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni o ẹ dákun ọ̀dọ̀ wọ yín Ọlọ́run tó lè ní òun ló lọ́ọ̀la o mọ̀ fara Arádẹ̀mí sí ilẹ̀ fáwọn apẹ nípa Olúwa tó lè ní òun ló lọ́la mọ̀ fara Arádẹ̀mí sí ilẹ̀ fáwọn nípa. Olúwa tó lè ní òun ló lọ́la o mọ̀ fara Arádẹ̀mí sí ilẹ̀ fáwọn apẹ nípa. Olúwa tó lè ní. Wọ́n padà sí kòkó gẹ́gẹ́ bí ètò tó wà nílẹ̀. Ọba àgbọ̀lọ́ fẹ́ẹ́ jòkó ó sì wà lóye ẹ̀kọ́ máfọ̀lọ́ ṣẹ́kẹ̀dúṣẹ́lá ẹ ṣeun gan gẹ́gẹ́ bí ètò ọba wọn oṣù oyè bí ẹ máa bọ̀. Ọba wọn sùtọ́nù wọn ìsì wọn ó jòkó lẹ̀ padà gẹ́gẹ́ bí ètò tó wà nílẹ̀. Ọba abúfọ́lùwà ṣọ́ọ̀ṣì ti jòkó ẹjẹ́ àrùn ìṣẹ́jú mẹ́ta tó kù yìí dáadáa àfọ́gbà inú rídọ̀ wọ́n ti wà láàrin wa wọ́n ń sèkò náà tí wọ́n nù. ní bàbá wa sùtọ́rù lọ́wọ́ yìí sì ń bá wa jòkólẹ̀ bàbá wa Sheikh Luqman òsì òyẹmí ẹ wá bá wa dúpẹ́ níṣẹ́jú méjì níbo ni wọ́n wà ìṣẹ́jú méjì ń sọ̀rọ̀ ń sì ń sọ̀rọ̀ ẹ dákun ẹ bá ń kílẹ̀ ojú agbo yìí ẹ bá ń kílẹ̀ ẹ dúpẹ́ fún wa. nítorí bí àsìkò ṣe rí mo fi ẹnu àbágbà Ọlọ́hunkẹ́mi adamallahu hayata àti ẹnu bàbá wa àgbà Arádẹ̀mí adamallahu hayata wọ́n ní ká wá kí àwọn bàbá wa Sohibul Bayan Watibuyan adamallahu hayata ọba tí ó yọ̀ǹda méjèèjì fún yín bàbá àti Bayan àti Watibuyan méjèèjì ni Ọlọ́run yọ̀ǹda ẹlòmí ò lè sọ̀rọ̀ ni kò ní sí ti Bayanu ń bẹ̀ méjèèjì ò jọra wọn kéèyàn ó sọ̀rọ̀ kéèyàn ó lè rí gbọ́ ìpọ́rọ̀ lèèyàn sọ̀rọ̀ yìí Ọlọ́run ló bùn yín àwọn bàbá ní ká máa sọ fún yín Suratu Quraish kánà náà ní ká ké nítorí bójú ọjọ́ ìṣerí ẹ ti sọ̀rọ̀ bàbá eléyìí kọ́lá àkọ́kọ́ Sultanul Wa'idhin Ọlọ́run ní ṣe eléyìí lásọ ma ẹ dákun gbogbo ẹni bá fẹ́ràn àwọn káníkàwé bá bàbá pé jazakumullahu khairal jaza. 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 Suratu Quraish kan wọ́n ní Ọlọ́run kó sàlékún àlàáfíà fún bàbá jù báyìí lọ. àmín. Suratu Quraish. bismillahir rahmanir rahim. li'ilafi quraishin ilafi rihlata sita'i wa sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف آمين. lẹ́yìn àwọn àgbàlagbà wa ní àìtẹ́bù tí wọ́n kí àwọn àgbàlagbà wa nínú ilé àwọn àjẹmọ́ yòókù wọ́n ní àjòkó ń bí àwa ní ká kọ́kọ́ ṣètò yanu bàbá kí ìṣáyìí tán á tún bọ́ síbi ètò lọ́jọ́ àti tán náà báyìí ẹ̀yin olóúnjẹ ẹ máa gbé fún kálukú lérí ìjòkó bàbá wa Sultanu wáyé ẹ jẹ́ kí àwọn àgbàlagbà nínú ilé káwá yọ̀ǹde ẹ̀yin ọlọ́njẹ́ mi ogun alájí àgbà ẹ mọ̀ wá dáadáa àgbàkọ́lá nàbí lọ́dọ̀ ọlọ́run bàbá wa àìnà rídọ̀ ẹ ní máa padà sí aburú ọlá al-Qur'an al-Azim ní dèdè àsìkò yìí náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.